ọbabìnrin yọ̀ lókèrè àkí ẹkú ọdún àfọmípẹ̀rọ̀ yọ̀ lókèrè àkí ẹkú ọdún òrìṣà òkè ní ìfẹ́ yìí ṣòpin alágbòlóró ní ìfẹ́ yìí ṣòpin o àfọmípẹ̀rọ̀ yọ̀ lókèrè àkí ẹkú ọdún. MC Blessing. mo dé ìyá mi ti ń sọjọ́ mi lónìí mo wá kí bọ́dún orógbó bá ti di orógbó àgbo ìyá wa àìrá ìtàbẹ̀jẹ́ òòṣà o olúṣọlá anímọ̀ṣáhùn ọbabìnrin afọmípẹ̀rọ̀ ṣàṣà lákòwòyọ nílùú èkó tí ń bẹ nínú ẹgbẹ́ abọ́bakẹ́yẹ ti Ilé-Ifẹ̀ ní sọjọ́ mi lónìí tá a wá kí ikú ò ní filé rẹ sòde àrùn ò ní filé rẹ sọ̀dẹ̀dẹ̀. èmi kórí adé oníṣàṣà of ṣàṣàland ọba kẹ́ẹ̀pẹ́ kí bàbá ọmọ jẹ́ bàbá. alájà àwẹ̀lẹ̀ yèyé èrè àfọmípẹ̀rọ̀ lọ́rọ̀ mi wá bọ́dún tuntun bá ti dé kọ́ ọmọ rírì ọdún ni gbogbo ọmọ ẹgbẹ́ àfọmípẹ̀rọ̀ pátá ló kì í kú ọdún èyí tó bá yín láyé ẹ mọ̀ pé mo bá yín láyé mo sì pè yín ló kọ́ ó kọ́ là á pọba aládé ó kọ́ là á péjòyè àwa bá ọ dúpẹ́ lọ́wọ́ òsòkè tó dá ọ sí fún wa dòní ọdún èyí tó bọ̀ láyé mọ́ fi dúpẹ́ ní nínú òfin ọmọ pàǹdọ̀rọ̀ rẹ̀ yè bó bá ṣe tọ̀tà bíi kó o ti filẹ̀ sásọ́bóra ní ṣùgbọ́n owó òsòkè lọ́pàá ọmọ wọn kì í bínú kán kádà kán sómi a kì í bínú yọ̀kádà yọ̀ ṣe é pẹ̀ ayé ò ní bínú rẹ omi làbùmú omi làbùwẹ̀ gbogbo ọ̀tá alé ọ̀tá òde kómi ọmọ bínú sí wọn ni ìyá wa àbẹ̀jẹ́ ọbabìnrin afọmípẹ̀rọ̀ o àbẹ̀jẹ́ òòṣà èmi mọ̀lé bàbá rẹ tó bí ọlọ́mọ ìwọ lọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ lọ́wọ́ ìwọ lọmọ onífẹ̀ẹ́ ọ̀ọ́ni onífẹ̀ẹ́ òòyè àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ́ni àìbẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ òòyè kọ̀ǹgàkọ̀bẹ̀rẹ̀ là kí wọ́n nífẹ̀ẹ́ òòtólú báàsì tún kí wọ́n nífẹ̀ẹ́ akìí tábẹ́rẹ́ ojú bíntín ni wọ́n fi wo ni èmi wá kí wọ́n nífẹ̀ẹ́ mọ́làkún ọba nílò sẹ́sẹ́ fún àdìmú làwọn alo àpàlàdò ènìyàn ìyá wa àbẹ̀jẹ́ o ìwọ lọmọ olódò kan òtéréré ìwọ lọmọ olódò kan ọ̀tarara èyí tọ́sàn wéréke èyí tọ́sàn wéréke ọ̀dẹ́kùnlé ọba ó sílẹ̀ ó dàbàtà asákẹ́kẹ́ wọn ò gbọ́dọ̀ bu mú alábàjẹ́ ò gbọ́dọ̀ bu sánsẹ̀ ìkìdá oníṣọ̀bọ̀rọ̀ mo ní ó mú mi odò náà gbẹ nílé baba tó bí ọlọ́mọ ṣọ̀bọ̀rọ̀ ojú mi wù mí ọmọ ọba tí ò ní kọ́là ẹ jẹ́ kíbi dandan kọ́ mọ́ bá lábẹ́ ẹ ǹlẹ́ ẹ̀yin tìfẹ́ òye lágbo. ìyá wa àìrá àtàbẹ̀jẹ́ òòṣà o ọbabìnrin afọmípẹ̀rọ̀ ṣàṣàland alájà àwẹ̀lẹ̀ yèyé èrè ló ní ọ̀sẹ̀ mi.